accident pa àwọn àyànfẹ́. Mo pariwo ní December o, mo pariwo ní Saturday tó ti kọjá ẹ̀. Mo rí accident àṣẹ̀tẹ̀ fáwọn àyànfẹ́ lọ́dún yìí. Ó lágbára o, ẹ gbàdúrà ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ jọ̀ọ́. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbóhùn wa. Ẹ káàbọ̀ sí orí Òjíṣẹ́ TV níbi tí a ti máa ń mú oríṣiríṣi ètò wá fún wa lórí ọ̀rọ̀ ayé wa. Tẹ́yin náà bá wò ẹ fi kọ́gbọ́n, àwa náà á wò a ó fi kọ́gbọ́n. Ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa comment sí orí Òjíṣẹ́ TV. Pàápàá jùlọ ẹ bá wa tẹ notification bell so that a bá upload ẹ̀yin lẹ máa kọ́kọ́ máa rí ohun tí a bá gbé jáde sí orí Òjíṣẹ́ TV. Ṣé wá rí nǹkan tó mú wá fún wa lénìí? Àrà ọ̀tọ̀ ni ó lágbára. Mo fẹ́ kẹ́yin náà jókòó kẹ́ wá lọ wo ohun tí a mú wá fún wa lénìí. Ó yá. Ìjọ Apostle Kristi mo ti sọ̀rọ̀. Mo kí bàbá wa Ẹ̀sọ̀ Ládélé. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ Apostle Kristi, pàápàá ẹ̀yin àlùfáà. Ẹ̀yin àlùfáà ìjọ, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá Ọládélé ó gbé GC meeting wa, ó gbé wá sí April ní ọ̀sẹ̀ tá a ṣe kọjá yìí. Nígbà tó gbé débẹ̀, mo sọ ní ìgbà yẹn lọ́hùn, bó tiẹ̀ jẹ́ pé òun Olúwa ti sọ wípé ìjọba Ọládélé yóò máa ṣọ̀fọ̀ yóò dẹ̀ máa ṣẹ̀sín. Mo ti sọ tipẹ́tipẹ́ pé nǹkan méjì lolúwa náà yóò máa fi ṣèdájọ́ ìjọba Ọládélé títí ó fi parí, àfi tí a bá yí padà tí a dẹ̀ bẹ̀bẹ̀ fún àánú. Pé èkíní ìjọba Ọládélé tá à ń ṣe, ìjọba bàbá Ọládélé tá à ń ṣe yóò jẹ́ ìjọba ẹ̀sìn, yóò dẹ̀ pé ìjọba ọ̀fọ̀. Adúpẹ́ òkè GC meeting tẹ́ gbé wá sí August tí April ọ̀sẹ̀ tá a ṣe tán yìí. Ẹ ṣé o bàbá Ọládélé àti gbogbo ẹ̀yin tí ẹ gbé wá. Adúpẹ́ ò lọ́wọ́ yín o tẹ́ gbé kúrò ní ọ̀sẹ̀ àwọn bàbá ńlá wa. A sì dúpẹ́ pé ẹ̀mí àlùfáà mẹ́ta lẹ fi ṣẹlẹ̀ rẹ̀ o. Ẹ wo ikú àwọn àlùfáà mẹ́ta tí wọ́n kú sínú ásídẹ̀ǹtì ní àná. Ẹ wo ikú ọ̀fọ̀ tí a wá ń yọ àwọn DCC superintendent DS wa jáde nínú mọ́tò ní accident ní tá a gbọ́rí níjọ Apostle ti Kristi. Lẹ́yìn tí a parí GC meeting ní ìjẹta, ẹ wo bá ti ń fa àwọn akọni jáde nínú ẹ̀jẹ̀ nínú àgbàrá. Ẹ wo ikú àwọn bàbá prophet Eléke ní Mọdákẹ́kẹ́. Ẹ wo gbogbo wọn bá ṣe lọ bẹ́ẹ̀. Ẹ wo báwọn àjọ Apostle Kristi ṣe kú. Ẹ wo ọ̀fọ̀ burúkú ẹ̀dẹ̀ lọ. Bàbá Ẹ̀ṣkáyà, ṣé gbogbo ìsọjí tẹ́ lọ ṣe lọ́sẹ̀ tó kọjá ní GC meeting? Bàbá Ẹ̀sọ̀ Ládélé, ṣé ibi ẹ parí ẹ̀ sí nìyẹn? Mo ti sọ kí ẹ tó lè gbé prógráàmù yẹn wá, ó ní ètùtù míì tẹ́ fẹ́ fi àwọn àlùfáà ṣe. Ẹ sì ń fi àwọn àlùfáà ṣe ètùtù nínú ìjọba yìí. Ẹ̀yin náà ẹ wà láyé kẹ́ má kú o. Bàbá Ọládélé, ẹ wà láyé kẹ́ má kú. Bàbá mi, gbogbo yín tí ẹ ń fi ẹ̀jẹ̀ àwọn àlùfáà ṣe ètùtù torí tẹ́ fẹ́ jẹ́, ẹ̀yin náà kẹ́ má kú o. Ẹ má kú o. Ẹ parí ìpàgọ́ lánàá ní Friday Saturday. Ẹ wo ikú ọ̀fọ̀ burúkú tó wọ ìjọ Apostle ti Kristi. Ẹ wo bí a ṣe fi accident pa àwọn èèyàn yẹn, àwọn akọni lọ́jọ́ Sunday, àwọn ọmọ Ọlọ́run. Ẹ wo ẹ̀jẹ̀ tẹ́ fi pilẹ̀ṣẹ̀ GC meeting April tẹ́ ṣe. A dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé o. Àmọ́ tẹni tó tún kùn ún tẹ́ńgọ̀ Olúwa ti sọ pé December mo sọ fún mi lÓlúwa wí pé ọba àwọn bá wí pé ọ̀fọ̀ wà nínú ìjọ yìí, ṣùgbọ́n ẹ kà mí sọ́tà, kì í ṣe ẹjọ́ yín o. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọba tó jẹ táyé rójú ìtàn ni o, èyí tó jẹ táyé bàjẹ́ ìtàn náà ni o. Thank God
ẹ ti sọ fún wa báyìí pé leader mẹ́ta la ní Monsus, Self-sus and Christ-sus. Bó bá jẹ́ ènìyàn ló yàn yín nìsín, bó dẹ̀ jẹ́ ilẹ̀ yàrá yín, bó jẹ́ Christ-sus nìyí, we thank God. Ọjọ́ ìlà ó máa sọ̀rọ̀. Ìyẹn nípa ti ọ̀fọ̀ tí ó ṣẹlẹ̀ sí wa láì ní àná yìí. Ọmọ ìjọ Apọ́sù Kristi ò kì í kúkú ẹ̀ṣin o láti ìpìlẹ̀ṣẹ̀ ayé wa o. Ẹ̀dẹ̀ tí ní ká move on báyìí. Move on tá báyìí tá CGC meeting. Ètùtù àwọn ọmọ Ọlọ́run, ẹ̀mí àwọn ọmọ Ọlọ́run lẹ́fi pilẹ̀ṣẹ̀ báyìí o. Adúpẹ́ o, ẹ ṣé o. That is number 1. 2, ó jẹ́ ìbànújẹ́ ńlá, ó jẹ́ ẹkún ńlá. Ọmọ Sólómọ́nì ní ẹni àkọ́kọ́ nínú Bíbélì tó lóun ò fẹ́ àgbà nínú ìjọba tó lọ ọmọdé lòun fẹ́. Mo sọ ní message on the 12. Mi ò gbọ́ rí ibi tá a ti ń gé apá àgbà kúrò nínú ìjọ. Bí ẹ bá dé Methodist, tẹ́ bá dé Siemens, àwọn 90 years ẹ̀dá wà ń bẹ̀, àwọn 102 years ẹ̀dá wà ń bẹ̀. Àgbà dáa, ṣùgbọ́n ẹ̀yin bàbá wa ìjọba bàbá Ọládélé ó wá bẹ̀rẹ̀ sí yan àwọn ọmọ 30 years 35 40 years àṣẹ ẹ̀dá in church. Àwọn ọmọ tá à tí mọ ọ̀run tá à mọ kankan. Èmi ò mọ̀ túmọ̀ ẹ̀dá means an elderly person. Mi ò mọ̀ pé ọmọ 50 years tí ò tí pé 50 years ó yẹ kó jẹ ẹ̀dá. Ọmọ tó ti ṣàgbé káàkiri tá ṣe burúkú tá ṣe òkú káàkiri, mi mọ̀ pé ó yẹ ká máa fà wọ́n jẹ ẹ̀dá. Mi mọ̀ bí tí a ti pè ọmọ 40 years 50 years ní ẹ̀dá. Ẹ̀ ń rìtáyà àwọn ẹ̀dá. Èmi ò gbọ́rú ẹ̀rì. Bí ẹ bá dé Redeem ní September tí wọ́n bá ń ṣe ẹ̀dá conference, tẹ́ bá rí àwọn àgbààgbà 90 years tájú bàbá Adébóyè, ẹ̀dá conference àwọn wọ́n ṣe ẹ̀dá conference ti ṣe ìjọba bàbá Ọládélé. Ní ìmẹ́ni tó ń fún yín ní àwọn ìmọ̀ràn burúkú yìí o pé ká máa rìtáyà ẹ̀dá. They are not a church workers. They are not a salary in the church, salary-based people in the church. They are not till they just there for there to be our lead, to be our guidance. Èmi ò gbọ́ bí tá a ti rìtáyà ẹ̀dá nínú ìjọ. Ìlú tó bá ti lóun ò wá àgbà, òun ò wá orí wú. Ìjọba tó lóun ò wá àgbà, ṣé ìjọba yẹn máa dúró? Ìjọba orí burúkú ni, ìjọba ègún àti èpè ni. Bí ìsọ̀tá yín ẹ̀ka ń bínú mi ní ẹ̀yin bàbá àbá. Ìdí ẹ̀ ṣe èmi ò, àwọn èèyàn kan bí mi léèrè pé Násírì kí ni mo ṣe, kí ni àwọn bàbá àbá ṣe mí. Ẹ gbọ́ mi o, àwọn wọn ò ṣẹ̀ mí o. Bí wọ́n ṣe ń ṣe ìjọ yìí, ó ní ìbànújẹ́ àtẹkùn tèmi o. Àwọn èèyàn ní ká lọ bá wọn, lọ bá wọn torí gbogbo tí wọ́n ṣe náà ní ìsórí mídíà ní center of excellence wa o. Gbogbo ẹ̀sìn tá a ṣe nínú ìjọ yìí ní ìsìn mídíà náà ni o. Ẹ̀ ń yọ àwọn ẹ̀dá church, ẹ̀ ń rìtáyà wọn. What is our problem? Gbogbo ìṣòro yín ni pé ẹ̀ ń gé apá wọn. Kì í sapá ẹ̀dá lẹ́gẹ́ nínú ìjọ yìí o. Ẹ gé ọjọ́ ọ̀la ìjọ yìí àti ọjọ́ ọ̀la ara yín fún ara rẹ̀. Ẹni tó mú ìmọ̀ràn yẹn wá nínú secretariat olórí burúkú ni o. Ayé ènìyàn ti bàjẹ́ o. Ẹni tó gbé àìdíà pé ká máa rìtáyà ẹ̀dá wá yẹn, ẹnìyẹn ò lè soríire o. Ayé ènìyàn ò lè dá o. Ẹnìyẹn máa gbé ẹ̀gún láyé yìí àti lọ́run. Gbogbo ẹni tó mú ìmọ̀ràn pé ká máa rìtáyà ẹ̀dá ní ìjọ Àpọ́sù ti Kristi, ìrẹ́ mẹ́rin wọn ò ní lórí iwú o, àdàbí o tọ́lọ́run ò bá sí lọ́run mọ́. Gbogbo ẹni tó mú ìmọ̀ràn pé ká máa rìtáyà ẹ̀dá, ká máa rìtáyà orí iwú nínú ìjọ Àpọ́sù ti Kristi, ẹnìyẹn ìran wọn mẹ́rin ò ní orí iwú o. Èwe ni wọ́n á máa gbà kú lórúkọ Jésù.
Because I do not know the reason why retiring our elders. Ìṣòro tẹ̀dẹ̀ ní ni pé fẹ́ni tó máa yẹ̀ yín lọ́wọ́ wò. Ọmọdé tó bá dẹ̀ ti fẹ́ ìmọ̀ràn àgbà, igbó ni yóò parí ẹ̀ sí. That is my area's concern. Ẹ wo gbogbo tí ń ṣẹlẹ̀. Thank you. God bless you, ẹ̀yin ìjọ Apostle ti Kristi. Ẹ kú oríire o. GCM ti tẹ́ gbé wá sí August. Ẹ kú oríire pé ẹ̀mí àwọn akọni mẹ́ta lẹ fi pinlẹ̀ṣẹ̀ ìpàdé yẹn lẹ fi parí ẹ̀ o. Ẹ ṣé o. Àmàtani tó kún o. Ṣùgbọ́n títí ìjọba yóò fi parí ẹ̀kọ́ ilẹ̀. Títí ìjọba bàbá Ọládélé yóò fi parí ní CAC. Àdàbí tí mi bá ṣe wòlé Ọlọ́run alààyè. Ọ̀fọ̀ àtẹ̀sí ò ní kúrò nínú ìjọba yẹn. Ṣébí mo ti sọ fún yín látọdún 6 ẹ̀kọ́ ilẹ̀ bóyá wòlíì ni mi bá mi ṣe wòlíì ní ìsìn báyìí wọ́n ní bàbá Ọládélé wọ́n ní ìyàwó ẹ̀ jù mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ọmọ CAC mo fẹ́ ká dá mi lóhùn ṣé tí ìyàwó bàbá Ọládélé bá ti pé 75 ṣé yóò rìtáyà àbí ẹ promote ẹ fún ní ipò Káyọ̀dé ẹgbẹ́ tó kún tó dọjọ́ tọkọ ẹ bá rìtáyà kó tó rìtáyà ẹ fún ní double promotion. Ó mà ṣe o àmọ́ kan tán pè lẹ́sìn àmọ́ tìjú àdèmọ́ tán pè ní ẹ̀rí ọkàn. Thank you. God bless you. Bàbá Ìskáyà wòlíì alọ́ gbogbo yín ẹ̀yin wòlíì CAC tí ẹ ní kí ń gbéyàwó yín rìn tí ẹ ń tọ́jú ìyàwó yín pamọ́ tí ẹ ti rí tó ń ṣẹlẹ̀ ní ìsìn àwọn kan ní mo defend ẹnìkankan mo defend òtítọ́ tí n bá rótítọ́ I will defend the truth to the end tí ẹ ti gbọ́ tí ń ṣẹlẹ̀ káàkiri gbogbo igbe tí mo ké nìyẹn àwọn ọmọ wòlíì ti dọ̀tá wòlíì ní ìsìn o ẹ̀yin tẹ́ ẹ gbéyàwó yín ìjọ Apostle ti Kristi. Let us go and correct the 6 areas I first of all mentioned. Thank you. Ìyẹn tí ìjọ Apostle ti Kristi. Eléyìí tí bàbá wa Bishop Wálé Òkè. Kí ó má bínú, kí gbogbo ẹ̀yin PFM kẹ́ má bínú. Ní tí mo fẹ́ sọ yìí. Baba Bishop Wálé Òkè is one of the respected ministers of God and where that I always use his name and his God, his calling to pray. Ṣùgbọ́n lórí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Pentecostal lórí media Baba Wálé Òkè mi lè sọ pé ẹ ṣe dáadáa o. Ṣùgbọ́n ọba tó jẹ táyé rójú ìtàn ni o ọba tó jẹ táyé ò dẹ̀ bàjẹ́ ìtàn ni o àkókò tí yín yìí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Pentecostal bàjẹ́ láti ìgbà tí yín yìí o a dúpẹ́ o pé àkóso tẹ́ ẹ fi ipò tẹ́ ẹ gbà láti jẹ́ president PFM a dúpẹ́ pé ẹ gba ipò yẹn ṣùgbọ́n àfihàn joyàwó díẹ̀ ẹgbẹ́dìyẹ o ẹ má bínú o ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ jẹ́ káwọn ọmọ ìjọ bàbá wa lóòkè orí ìkan kí àwọn PFM orí bàbá wa lóòkè bàbá mi ẹ jẹ́ sọ kankan fún yín bó bá yá ẹ kúrò ń bẹ ẹlòmíà débẹ̀ bó bá yá gbogbo ìran wa yìí 50 years to this time gbogbo wa máa lọ gbogbo yànyàn tá a ṣe lórí media lónìí kí àwa Pentecostal àwa wòlíì Pentecostal tá a ṣe lórí media tá a bà iṣẹ́ Olúwa jẹ́ lórí media yìí gbogbo àwọn ọmọ wa mẹ́rin máa rí àwọn ọmọ wa mẹ́rin wọ́n máa rí sà gbogbo yànyàn tẹ́ bá rí gbogbo yànyàn tó wà lórí media báyìí kò sí Orthodox church níbẹ̀ ẹ lè rí Deeper Life ẹ lè rí Methodist níbẹ̀ ẹ lè rí Anglican ẹ lè rí àwọn Catholic ẹ lè rí wọn gbogbo wàhálà tó wà lórí media báyìí
àwa pastor Pentecostal ni. If you are a pastor of Pentecostal, what is the duty, what is the assignment that our president is doing in order to correct all these damages and mess that is going on through Pentecostals, many church or media? Mo wòye wípé nígbà bàbá wa lóòkó sì wà láyé tí ò kú nínú ẹ̀mí nínú ara, mo wòye wípé kò sí gbogbo àwa tá à ń ba mẹ́díà tá à ń ba ìjọ ẹ̀jẹ̀ yìí, kò sí wa tá à ládírẹ́sì tá à lè gọ́gọ́ àdírẹ́sì wa ibi gbogbo tá a bá wà. Ìlú tó bá sófin kò ṣẹ̀ṣẹ̀, ìlú tó fi bá ti wà ẹ̀ṣẹ̀ wà. Bàbá wa lè kó máa jọba, ó máa federal, ó máa state. You can serve Pentecostal fellowship lè serve gbogbo wa ní ìwé láti fún wa ní warning irú iṣẹ́ ìránṣẹ́ tá a lè ṣe lórí media. Bàbá wa lè òkè tó bẹ̀ ò ju bẹ́ẹ̀ lọ. Bọ́tì ẹ̀ka silent, gbogbo yín silent, kàn ní silent. Àkáǹtẹ̀ ti dá bọ́tì èwo ní torí gbogbo tó ń lọ lórí media nísìnyí, gbogbo àwọn wòlíì kárí mi, gbogbo wa pátá Pentecostal church láti jáde, Pentecostal church ni wa. Bàbá wa lókè ó sì dáa ká sọ rere nípa tiyín, ó dáa kẹwàá àkàṣe sí wàhálà tí ń lọ yìí. Ọmọ kékeré kan á dìde, a máa fèpè ránṣẹ́ sí Adébóyè. Ọmọ kékeré kan máa dìde nínú Pentecostal, a máa fèpè ránṣẹ́ sí gbogbo body of Christ. Gbogbo yín dẹ̀ ń yọ̀, ẹ ló ṣe kan dáadáa, ó fèpè ránṣẹ́ sí bàbá ẹ̀. Ọmọ kékeré kan dìde, a ní Kúmúyì, kò tẹ̀ fi bàbá sí, a ní Kúmúyì, ó kú tí bàbá tó bí Èsíkẹ́ Ọdẹ́dọ̀yìn Ọláwùmí tó bá dàgbà tó kú, bàbá Kúmúyì tó bá ṣe rere dé Kúmúyì, ó yẹ kó fún ara ẹ̀ kó lọ gbé àdá kó pa bàbá ẹ̀ pé èyí tí bàbá ò ṣe pé Ọlọ́run ti ran bàbá wọn lọ́wọ́. Kúmúyì ó lẹ́ ń pe ó kú lọ́dọọdún. Gbogbo yín dẹ̀ ń rí, gbogbo yín olúkúlùkù lẹ́ sọ pé it is well, kò wẹ́ o. Adé jáde ẹ̀mí búburú wọnú babalọ́lá eléṣẹ́lẹ̀, kò wẹ́. Ẹ yá pé gbogbo wa ṣàkíyèsí, ẹ ṣáàfù gbogbo wa níwèé káyọ̀ ọmọ tí a sọ lórí mẹ́díà, ẹ ṣáàfù wa níwèé. Bí ẹ bá gbé ìgbésẹ̀ bàbá wa lókè, nǹkan ti bàjẹ́ o, nǹkan ti bàjẹ́ o. Ọ̀tọ̀ mo sọ fún yín, ẹ má dẹ̀rọ pé mẹ́díà tarí 100 years to this time. Àwọn onígbàgbọ́ kékeré àìmọye àwọn nǹkan ní ìsinmi báyìí, ẹ̀wọ̀ Ọdẹ́dọ̀yìn á fọwọ́ lórí gbogbo àwọn ọmọ ìjọba yìí, á lọ fọwọ́ yẹn nínú ẹ̀mí, á dẹ̀ gbé omi yẹn, á gbọ́jọ́ ọ̀la wọn mi, á máa pariwo pé òun gbé gbogbo agbára ìlú Àkúrẹ́ mi, agbára ìlú Ẹdẹ fún ara ẹ̀ tó jẹ́ ìlú ẹ̀, kò rí yẹn, kò lè deliver ilé ẹ̀, kò deliver ìdílé bàbá ẹ̀. Ìlú Àkúrẹ́ ló forí ló pariwo káàkiri. Ẹni tó sọ pé tí ẹ bá dẹ̀ wò, ẹni tó ègèsì Kérúbù, ó ègèsì CAC, ó ègèsì sẹ̀lẹ̀ ìfèdèfọ́ rẹ̀ àti bó ṣe ń jíṣẹ́ ti Kérúbù ni. Ìyá rẹ̀ ti Kérúbù ni, ọ̀rọ̀ àti iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ti Kérúbù ló ṣe. Àwọn bàbá mẹ́ta tó dẹ̀ sọ pé wọ́n wà nínú ẹgbẹ́ òkùnkùn yìí, pé òkùnkùn ló gbé wọn wọ̀ yìí, aṣọ kásọ̀tì tó ń gàgáwọ̀ tó pé fáwọn ọmọ ẹ̀ gbogbo àwọn yẹn ló mú wá. Báwo ló ṣe ń bá ìjọba òkùnkùn wá sọ́kan? Ẹ dẹ̀ dákẹ́, gbogbo wa dẹ̀ dákẹ́, ẹ wo Násírì níra, ẹ wo Awo Koko níra, ẹ wo Bíọ́dún Àjàyí níra, ẹ wo gbogbo wa níra, ẹ wo Ọdẹ́dọ̀yìn níra, ẹ wo gbogbo wa níra. A dẹ̀ ń ba iṣẹ́ yìí jẹ́, ẹ dẹ̀ jókòó léra. Ẹni kò sí tó kàn yín, yóò kàn yín o, ó bọ̀ àwọ̀lá dẹ́dẹ́ o. Gbogbo ẹ̀yin body of Christ come PFM ọ̀dà ẹ̀yà dìde, that is ní ti bàbá wa lókè ni ẹ tó bá bínú kó má bínú o. Mo fi ọjọ́ orí ìwú bẹ̀
ṣùgbọ́n kó yá pe àwọn àgbààgbà ó ti dá a nísìn o kẹ́yà tètè wá ká ṣe ẹ̀yà tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá mo fi ọba àwọn bàbá yìí kẹ́yà pè wá sí àkíyèsí ó sì dá o it is well. final ní èyí tó tẹ̀lé tó kẹ́yìn mo fẹ́ dáhùn question kan eléyìí màá sọ kẹ́yìn kí tó dáhùn question yẹn. àwọn kan tá àgbẹ̀dọ̀ fẹ́ràn atúmọ̀ àgbẹ̀dọ̀ fẹ́ràn atúmọ̀ ohun ẹ̀mí àgbẹ̀dọ̀ fẹ́ràn túmọ̀ bíbélì àgbẹ̀dọ̀ fẹ́ràn túmọ̀ àlá àgbẹ̀dọ̀ fẹ́ràn túmọ̀ ẹ̀mí mọ́ àgbẹ̀dọ̀ fẹ́ràn túmọ̀ okó tó bá ti jẹ́ àti ọ̀run wá. kí ni ìdí tí mo torí ẹ̀ sọ yìí àwọn bàbá Adébóyè sọ̀rọ̀ kan láìpẹ́ pé láìpẹ́ òun àti àwọn ẹ̀dà òun wọn á lọ sínú òṣùpá lọ ṣe ìpàdé olúkúlùkù wa tún ọmọ torí pé afọ ojú adẹ̀dẹ̀ tí ẹ̀mí àgbàlagbà ó ń sọ̀rọ̀ yẹn nínú ẹ̀mí àwọn èèyàn wá fún ní ìtumọ̀ rárá eléyìí tó yẹ kí àwọn tó jẹ́ ìdí mẹ́mbà tá jẹ́ àgbà ká wọlé lọ bá bàbá kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tó sọ yìí ní tó ṣẹlẹ̀ nígbà ayé Jésù sọ fún àwọn Júù ó ní òun máa kọ́ tẹ́ḿpìlì ní ọjọ́ mẹ́ta òun á wó tẹ́ḿpìlì lọ́jọ́ mẹ́ta òun á dẹ̀ kọ́ lọ́jọ́ mẹ́ta àwọn Farisí àti kìnìún wọn àtakọ̀wé wọ́n wá túmọ̀ ẹ̀ sí patara wíhálà wọ́n wá rò pé tẹ́ḿpìlì tí wọ́n fi 46 years kọ́ ni Jésù ti sọ aláwọ̀ fẹ́ ọ̀tọ̀rí ẹ̀ pa Jésù wàrà ó sọ nípa tẹ́ḿpìlì ẹ̀ṣẹ̀ ègún àti tẹ́ḿpìlì ikú àti pòkú ó sọ nípa tara àkùtàn túmọ̀ ẹ̀ síbi míì bí èèyàn bá ti ní etí ara ìtumọ̀ ẹ̀ra ni ó máa ní bí bàbá Adébóyè bá sọ wípé òun ò ní pẹ́ lọ sínú òṣùpá ní ti ẹ̀mí ní ìtumọ̀ tẹ̀mí ó túmọ̀ sí pé ó ń pìpì ẹ̀ fún ibi ìsinmi ayérayé ibi ìsinmi tí òkè ibi ṣùgbọ́n kò lè àgbàlagbà ò lè jáde wá pé mo ti ń múra láti lọ kò pọ́síbù láti èèyàn sọ bẹ́ẹ̀ tó bá jẹ́ àgbàlagbà àwa kéékèèké yà lè ríran bí àlọ́ máa pariwo bọ́tà àgbàlagbà á máa pa òwe ó sọ wípé òun máa lọ sí inú òṣùpá olúkúlùkù wọn wá bẹ̀rẹ̀ sí sun ní ìtumọ̀ ara inú òṣùpá nínú ẹ̀mí ní ti ohùn Olúwa àbí ní ti òwe àgbàlagbà ó túmọ̀ sí pé he is preparing bóyá ọdún mẹ́wàá lé o bóyá ogún ọdún lé o he is preparing to the eternity home a place of refreshment ibi ìsinmi ibi ayérayé ní òkè ìtumọ̀ tí ó ń sọ fún wa nìyẹn nípa ti ẹ̀mí ó yẹ káwọn ẹni ẹ̀mí ó wá lọ bá bàbá kí làwọn kan tó yẹ ká ti ṣe kẹ́ẹ̀tì ṣe àti pé kí ni ìtumọ̀ kan yìí I remember nínú ìtàkì sojú mi wọ́n ní Babalọ́lá sọ wípé òun rí igi kan ní Ẹdẹ ipe igi yẹn wó ní Ẹdẹ ó wá kọjú sí Ẹ̀fọ̀n òun rí ẹja alákan nínú omi pé ẹja aláyọ̀ òsípò omi yẹn wá dàrú àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí fún ní ìtumọ̀ oríṣiríṣi nígbà tí Babalọ́lá máa kú ó lọ sọ́dọ̀ bàbá àbíyè ó kú ní Ẹdẹ bá ṣe ń ṣe gìrìgìrì tẹ́fẹ́ sí sọ́hún àwọn ẹ̀fà lọ gbé gbà ó di kìíní sí igi yẹn ò pàpà kọrí sí Ẹdẹ ó wó ní Ẹdẹ ṣé kò pàpà kọrí sẹ́fọ̀n láti ìgbà tí Babalọ́lá ti kúrò nínú omi yẹn ní CAC ẹja yẹn lòun ṣé ìjọ yẹn ò dàrú di àárọ̀ yìí bí ẹni ẹ̀mí bá ń sọ̀rọ̀ you don't give ẹ̀rọ ò lè mọ ìtumọ̀ nǹkan ẹ̀mí that is simple nípa ti bàbá Adébóyè nìyẹn finally ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ sọ̀rọ̀ nípa ti ìbálòpọ̀ wípé mo ní Bíbélì ò ṣètò ẹ̀ ọ̀rọ̀ mi lè má yé yín bọ̀tì ẹ sọ̀rọ̀ nípa Deuteronomy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ number one kó tó di kí Mósè tó wá sọ̀rọ̀ ní Deuteronomy ẹ má gbàgbé pé Ábúráhámù bímọ o
ẹ má gbàgbé pé Nóà bímọ o, Nóà ti ní ìbálòpọ̀ kí Mósè tó wá o, Ábúráhámù ti ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ o, àwọn ọmọ Ísírẹ́lì ti ń bára sùn, wọ́n ti ń bímọ kí Mósè tó wá kọ ìwé ní Deuteronomy o. Ohun tí mo gbìyànjú láti sọ ń bẹ̀, tí a bá sọ̀rọ̀ nípa ìbálòpọ̀, kì í ṣe mẹ́sẹ̀gì ìjọ. Ní ayé àtijọ́, anything concern a woman is a secret, is a mystery. Anything concern relationship, sex is a mystery. Ìbálòpọ̀ mystery ní láyé àwọn bàbá wa, is a mystery. And whatever ikú tó bá ti jẹ́ nípa ènìyàn ó lè mọ ènìyàn tán. Ìyàwó tí mo fẹ́ ó yàtọ̀ sí èyí tí wọ́n fẹ́, ọkọ tí Táyé fẹ́ yàtọ̀ sí èyí tí Kẹ́hìndé fẹ́. Ẹ lè expect pé bí mo ṣe ń ṣe tìyàwó tèmi ní lágbájá ṣe máa ṣe tiẹ̀. Ọkùnrin míì wà, I'm sorry to say this, ọkùnrin míì wà kò sí àti tó bá fẹ́ pa bó ti ń lọ lẹ́ẹ̀kan lóde ń sùn tó ń lọ. Ọkùnrin míì wà ó ní agbára ẹ̀, obìnrin míì wà kò sí tó lè fi ṣe bí ọkọ ẹ̀ torí yẹn lọ ṣàgbèrè kì í ṣẹjọ́ ẹ̀, kò ní ara pé kò ní ọkàn ìfẹ́ ọkọ àtìyàwó. Obìnrin míì wà kẹ̀ tí ò bá rí láàárín ọjọ́ kan láàárín ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ kan wàhálà ni. Obìnrin míì lè dúró tó di ọdún mẹ́ta kó má sùn mọ́ ọkùnrin. Bẹ́ẹ̀ lóbìnrin mi ò lè dúró lọ́sẹ̀ kan, bẹ́ẹ̀ lọkùnrin. That is what I'm saying. Kò sí àlàkalẹ̀ kan fún, nítorí pé àdìtú ni ènìyàn. Adìkankan ò lè ṣàlàyé èèyàn. Mẹ́sẹ̀gì ìbálòpọ̀ àbí ìgbéyàwó tá à ń ṣe ní ṣọ́ọ̀ṣì nísìn àfibáyé àwọn èèyàn jẹ́ ni. Àwọn Pentecostal wa yìí ó ba ìjọ jẹ́, ó ba ayé jẹ́. Láti tán pè ní Pentecostal, wọ́n bà kan jẹ́ o. Pentecostal bà kan jẹ́ o. Tíṣì and ìtìmọ̀dẹ̀ rí ni pé ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ wa ń kẹ́kọ̀ọ́ láti gbin ara wa sínú ọkàn àwọn èèyàn, bẹ́ẹ̀ ni ayé àwọn bàbá wa wọ́n ń kẹ́kọ̀ọ́ láti gbin ìjọba ọ̀run sí ọkàn wa. But this time around, àwọn èèyàn kẹ́kọ̀ọ́ láti gbin ara wa sí ọkàn àwọn èèyàn, láti ní followers, láti ní viewers. But ayé àwọn bàbá wa, àwọn olórí wa, àwọn bàbá wa ń kọ́ wa láti rí ọ̀run, láti gbé ọ̀run sí ọkàn wa. That is all. Ní àwọn tí mo bá wa sọ nìyẹn. Ẹ̀yin ọmọ Ọlọ́run, mo bẹ̀ gbogbo ẹ̀yin àyànfẹ́ kí ẹ má bínú. Tí a bá rí iṣẹ́ ìránṣẹ́ ni mo ṣe fún wa lónìí, kì í ṣohun Olúwa. Mo sọ tipẹ́, ẹ wo tí ń ṣẹlẹ̀ sí Portable, ẹ wo tí ń ṣẹlẹ̀ sí wọn. Mo sọ níbẹ̀ ọdún yìí, ẹ wo tí ń ṣẹlẹ̀ sí ìjọ Apostle látọdún 6. Mo ní Olúwa mà sọ fún mi pé ìjọba bàbá Ọládélé nǹkan méjì mà ní, ọ̀fọ̀ àti ẹ̀sìn. Ṣé ẹ wo ìjọba àwọn náà ní ìsìn báyìí? Inú mi ò dùn níwájú ọba àwọn ọba, inú mi ò dùn pẹ̀lú tí ń lọ wọ̀nyí. Ṣùgbọ́n ẹkún ńlá ni à ń sun, bọ̀ nítorí tí àwọn àyànfẹ́, torí àwọn ọmọ Ọlọ́run yóò dá sí ìjọ CAC, yóò dá sí ọ̀fọ̀ tó ètùtù tí wọ́n fi àwọn àlùfáà ṣe nínú ìjọ CAC ní ìjọba bàbá Ọládélé. Ọlọ́run yóò dá ètùtù yẹn dúró. Àánú Ọlọ́run yóò sọ̀rọ̀ lórí àwọn àlùfáà, torí ètùtù tí wọ́n fi ẹ̀mí àwọn àlùfáà ṣe nínú ìjọba bàbá Ọládélé kò sírù rẹ̀ rí nínú ìjọ CAC. Ọlọ́run yóò dá dúró di àárọ̀ yìí títí bàbá Ọládélé fi di president. Mo fẹ́ béèrè kan lọ́wọ́ gbogbo ọmọ ìjọ CAC. Ẹ ní kí bàbá Ọládélé dárúkọ ìjọ 20 branch tó dálẹ̀ tó fi ráyè di president CAC. Kó dárúkọ 20 branch o, pé nínú ìjọ CAC òun dá 20 branch sílẹ̀. At this time around, wọ́n ṣe lé àwọn olùdásílẹ̀ gẹ́gẹ́ tá a jẹ́ ogun ìjọ CAC, wọn ò fọwọ́ kàn wá. Wọn ò dá sí wa, wọ́n torí pé owó tán rí gbà lọ́wọ́ wa. Àwọn olùdásílẹ̀ tá a jẹ́ ogun burúkú fún ìjọ CAC,
ìjọba bàbá Aládélé ó gbé wa sórí ipò, ó promote wa lójoojúmọ́, ó fi wá joyè káàkiri, ó fún wa ní ipò ńláńlá. Àwọn bàbá ńlá wa ló condemn ló ṣe. Thank God ó ti sọ ní ìjẹrin wípé olórí mẹ́ta la ní: woman made, self made, Christ made. Mo dẹ̀ ń gbọ́ ní gbogbo bọ́tì ó dáa tó bá tẹ̀lé èyí tó tẹ̀tí sọ yẹn, we thank God. Nínú ìjọba ìgbà tó bá parí ìjọba àwa bi léèrè, are you a woman made president? Are you a self made? Or are you a Christ made? Bíbélì sọ pé ọ̀rọ̀ ẹnu wa la fi ṣèdájọ́ wa. That is all. Mo lè sọ fún àwọn ọmọ Ọlọ́run nípa ti bóyá mo dá sí ọ̀rọ̀ àwọn kankan ní ìdásọ̀rọ̀ ní tó bá kan ìjọ Àpọ́sítélì ti Kristi ó kàn mí, ó kanjú ọ̀la. Àwa ò níbi tá a fẹ́ lọ mọ́. Bá pa wá gẹ́gẹ́, bá dẹ̀ fi wálẹ̀ gẹ́gẹ́ nígbà fẹ́ lọ. Ní tó bá kan ìjọ Àpọ́sítélì ti Kristi ó kàn mí. That is all. Ó dẹ̀ kan gbogbo ọmọ ìjọ Àpọ́sítélì ti Kristi kí Ọlọ́run kó jọ kó bá wa dá ètùtù tí ìjọba bàbá Aládélé fi àwọn àlùfáà ṣe, kó bá wa dá dúró, kó dẹ̀ bá wa dá ẹ̀sìn tó lọ nínú ìjọ yìí kó bá wa dá dúró. Ọlọ́run ó dẹ̀ ràn wá lọ́wọ́. Olúwa yóò wà pẹ̀lú gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Tẹ́ bá mi pín mẹ́sẹ̀gì dọ́dọ̀ bàbá Bísọ́wálé Òkè, dọ́dọ̀ ìjọ Rìdíìmù tí wọ́n túmọ̀ ìran bàbá Adébóyè upside down nínú ẹran ara, dọ́dọ̀ àwọn wòlíì orí mẹ́díà tí wọ́n ń ṣe wàràwàrà, dọ́dọ̀ bàbá gbogbo ọmọ ìjọ ṣèṣì. Ọlọ́run tó ní ayé àtọ̀run kò ní fi í sílẹ̀. Ogun ọ̀run àti ogun ayé yóò máa tì í lẹ́yìn ní gbogbo ìkóríta tí ayé bá ti fẹ́ fà jùlọ hàn wá. Ọba àwọn ọba yóò fi àjùlọ tẹrí wọn bá fún wa. Gbogbo ẹ tẹ́ bá mi pín mẹ́sẹ̀gì àti gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ kó débi gbogbo tó dé láyé. Àárín ẹ̀yin àtọlọ́run kò ní dàrú. Together we shall make heaven. Ọ̀nà tí a dẹ̀ wà yìí, ọ̀nà ayérayé yìí, Ọlọ́run yóò mú wa débẹ̀. Bókù ìṣẹ́jú kan kí a kú òun Olúwa, Ọlọ́run yóò fi àánú dá wa padà. Ògo mà ní fún Jésù lókè ọ̀run. Mo dẹ̀ ti sọ fún wa ní mẹ́sẹ̀gì tó kọjá, it is well, it is well. Ẹ gbàdúrà ní ọdún yìí. Wọ́n fẹ́ fi accident pa àwọn àyànfẹ́. Mo pariwo ní December o, mo pariwo ní Saturday tó ti kọjá yẹn. Mo ní mo rí accident àṣẹ̀tẹ̀ fáwọn àyànfẹ́ lọ́dún yìí. Ó lágbára o. Ẹ gbàdúrà ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ jọ̀ọ́ o, ẹ jọ̀ọ́ o, mo bẹ̀ wá o, ẹ jọ̀ọ́. Mi ò ìran búburú kò gbọ́dọ̀ tọ̀dọ̀ mi ṣẹ. Mi gbà kí n máa ríran búburú kó máa ṣẹ. Ọlọ́run gbogbo àdúrà àwọn ọmọ Ọlọ́run yóò bá wa fagilé. Ọlọ́run yóò bá àjọ yẹn jẹ́. Ètùtù tán fún àwọn àyànfẹ́ ṣe ó ti pọ̀jù lọ́dún yìí. Olúwa yóò dẹ̀ dá dúró. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run. My name remain the same, Israel Nasiri Olúwagbémidìde. My number remain the same, 08038030562. Lẹ́ẹ̀kan sí, it is well. Thank you. God bless you all. Pray for me. Pray for me. Ti rí ohun tí a mú wá fún wa lénìí. Ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV. Ẹ bá wa tẹ notification bell so that a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa. Ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí. Títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.